ẹ̀yin Yorùbá ogun ti dé Ogun state o gbogbo tí mo gbà lọ́wọ́ mọ́lá lánàá rèé o. Wako feli wapi hao? Kana maya ni baza. Sikuna ya moni ke bakoti ya maya. Bazo zinda to bazo lo bala wage. Tí mo ṣe gbọ́ pa ìlọ́wọ́ ẹ̀ tọ́yàn ń lọ pé kí n filẹ̀ fún tí mo lọ́mọ lọ tí mo gbà mi ti ṣe tán bá ó ti fa ilé ìjáde tó bá fa jáde bá mo ní tó gbélé mi báyìí mo sáré gbà lọ́wọ́ ẹ̀ pápápá tó parọ́ mọ́ o ẹ ti rọ́pá yìí ṣẹ́rí ọ̀pá yìí ló yọ straight ẹ wo ohun tó wà lórí ẹ̀ iṣẹ́ ti rí ríǹgì lè ń bí o Ògùn ní ẹ̀dẹ̀ rọ́pá yìí bó ti ṣe tán tó ẹsẹ̀ tó ń ṣe báyìí kò dún ohun tó gbà tí mo gbà lọ́wọ́ ẹ̀ ó mú ọ̀pá yìí lẹ́sẹ̀kẹsẹ̀ ó là mọ́ mi lórí ni gbogbo ìlú yìí lè sọ sí o ó la ilé ìmọ̀ mi lórí ni ko ẹ mọ̀ pọ́pá yìí náà fi ń pa àwọn ẹran tó ń pa tó máa ń tà fún yín dédé yìí ẹ dẹ̀ mọ̀ pé ọ̀pá kan ni Fúlàní fi ń dàgbà màálù wọn lórí àwàkọ́ o wọn fi ya ẹnìkan ohun tí mo gbà lọ Fúlàní lánàá rèé ẹni tó ń ṣe bí pẹ́sẹ̀ ń dùn pẹ̀lẹ́sẹ̀ tó ẹsẹ̀ òdún o ló fi jápa o wọ́n ti wà ní junction to junction tó ń ta àti kínní kọ́ fi ìlú ilẹ̀ fún wa ẹ̀yàn bá ṣe òrè bí ọ̀pá wọn iná máa fi pa wọn o. ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́ lójoojúmọ́ là ń gbọ́ oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ láabi lórí ẹ̀rọ ayélujára àbí èwo tún ni ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ ní ìlú Ìtorí ní Ewókòró local government Ogun state kó òun wájú ilé mi ò kúrò ó ṣe wáá dohun tá à ń ṣáni ládàá lani ní pópó oríṣiríṣi là ń gbọ́ Fúlàní pani lọ́tún Fúlàní pani lósì Fúlàní pa àgbẹ̀ sínú oko Fúlàní pani lénìí ó pani lọ́la ogun ajínigbé náà ò gbẹ́yìn kí a má fi ọwọ́ yẹpẹrẹ mú irú ìṣẹ̀lẹ̀ báyìí o nítorí wípé ó kàn mí kó kàn mí á padà kẹni tó kan ni o. akójúmọ́ gbogbo ọmọ Yorùbá o yóò dàdúrà wá gbà o orúkọ tèmi ní Fáyẹmí Okunọlájà Vita ìbẹ́ni kankan fa wàhálà tán bá ti tọ́ mi o mo jókòó níwájú ilé mi ń bí níwájú ṣọ́ọ̀bù ìyàwó mi ń bí lánàá ni mọ́là kan dé náà tó ń tọrọ owó ó dẹ̀ dé mo rí pé bó ṣe wáyé eléyìí kì í ṣe yàn lásán ó mú ọ̀pá kan dání ọ̀pá yìí ó dì í mú lórí báyìí ó fi ń tẹ̀lé ó ń rìn bí pẹ́ńtẹ́sẹ̀ ń dùn wọ́n á ní kó kó wájú ilé mi ó dẹ̀ kó wájú ṣọ́ọ̀bù ìyàwó mi ó tún bọ́ sẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀bù àwọn télọ̀ tó wà ń bí báyìí tó wà lẹ́gbẹ̀ẹ́ mi yìí nínú ilé mi náà kọ́ńpáànì mo ní kó kúrò ń bí kó máa lọ mo ní kó máa lọ tí mo sọ pé kó máa lọ báyìí tó máa ṣe báyìí mo tó yọrí ẹ wò kò ṣe pé mi ò parọ́ mọ́ o ẹ ti rọ́pá yìí ṣẹ́rí ọ̀pá yìí ló yọ straight ẹ wo ohun tó wà lórí ẹ̀ iṣẹ́ ti rí ríǹgì lè ń bí o Ògùn ní ẹ̀dẹ̀ rọ́pá yìí bó ti ṣe tán tó ẹsẹ̀ tó ń ṣe báyìí kò dún ohun tó gbà tí mo gbà lọ́wọ́ ẹ̀ ó mú ọ̀pá yìí lẹ́sẹ̀kẹsẹ̀ ó là mọ́ mi lórí ni gbogbo ìlú yìí lè sọ sí o pátá gbogbo tó wà street tó wà ládùúgbò bí oore ọ̀fẹ́ hospital nílùú Ìtorí Èkó local government kábíyèsí bàbá wa Àkámọ́ gbogbo àwọn tí àwọn sẹ́ríkì wọn bírú ọkùsàǹgbàǹkó ẹ bá a sọ fún wọn kó bá a kìlọ̀ fún àwọn fámìlì wọn tó ń tọrọ bára kán máa lọ tọ ọlọ́dọ̀ ẹbí wọn kán máa yà street wa mọ́sà o ní sáìdì ibi tí aláwọ̀ ẹkùn ojú burúkú tó jẹ balẹ̀ agbọ̀n ẹrùkù tuntun sí àdúgbò yẹn ní o lèmi ń gbé èmi ní balógun ẹ o èmi ní balógun aláwọ̀ o ṣe ń gbọ́ tí mo ṣe gbọ̀ páyì lọ́wọ́ ẹ̀ tọ́yàn ń lọ pé kí n filẹ̀ fún tí mo lọ́mọ lọ́ tí mo gbà ní ìtí ṣe tán bá ó ti fa ilé ìjáde tó bá fa jáde báyìí mo ní tó gbélé mi báyìí mo sáré gbà lọ́wọ́ ẹ̀ pápápá òun rèé o gbogbo yẹn rí ẹ̀yin Yorùbá ogun ti dé Ogun state o ohun tí mo gbà lọ́wọ́ mọ́là gbogbo ẹ á bèrè street bí o tó bá jẹ́rọ ni mo pàlẹ́ Èkó local government ní street oore ọ̀fẹ́ hospital opposite tẹ bá ti kọjá ẹ̀yà hotel bí tẹ ẹ̀yà ẹ̀kọ́ tiẹ̀ sí yẹn ẹ̀yẹ gbàbẹ̀ wọlé street ibẹ̀ ni ilé tèmi mi ní Fáyẹmí Okunọlájà Vita o gbogbo tí mo gbà lọ́wọ́ mọ́là lánàá rèé o gbogbo aládùúgbò ọ lè sọ sí o ẹ ti rí ó la ilé ìmọ̀ mi lórí ni ko ẹ mọ̀ pọ́pá yìí náà fi ń pa àwọn ẹran tó ń pa tó máa ń tà fún yín dédé yìí ẹ dẹ̀ mọ̀ pé ọ̀pá kan ni Fúlàní fi ń dàgbà màálù wọn lórí àwàkọ́ o wọn fi ya ẹnìkan ohun tí mo gbà lọ Fúlàní lánàá rèé today is Thursday bá àná nísìnyí Wednesday òun ni o ohun tí mọ́là mo gba eléyìí lọ́wọ́ ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ní tó ń ṣe bí pẹ́sẹ̀ ń dùn pẹ̀lẹ́sẹ̀ tó ẹsẹ̀ òdún o ló fi jápa o ẹ lè wá o gbogbo ẹ̀yin ọba wa ẹ bá a sọ fún àwọn Fúlàní mọ́là wọ́n ti wà ní junction to junction tó ń ta àti kínní kọ́ fi ìlú ilẹ̀ fún wa ẹ̀yàn bá ṣe òrè bí ọ̀pá wọn iná máa fi pa wọn o ohun tó là mọ́ mi lórí ó dín bá ó là mọ́ mi lórí ni ó yẹ rí gan. Wako feli wapi hao? Kana maya ni baza. Sikuna ya moni ke bakoti ya maya. Bazo zinda to bazo lo bala wage. Amela ina maya nda zindi to azindi direct. Azindi ka bo babungi. Ito tega kana reta. Alimweka. Balo ke ba mona iti. Ya.
ẹ̀yin Yorùbá ogun ti dé Ogun state o gbogbo tí mo gbà lọ́wọ́ mọ́lá lánàá rèé o tí mo yẹ gbọ̀pá yìí lọ́wọ́ ẹ̀ tọ́yàn ń lọ pé kí n filẹ̀ fún tí mo lọ́mọ́ ọlọ́ tí mo gbà mí ti ṣe tán báwo ti fa ilé ìjáde tó bá fa jáde báyìí mo ní tó gbélé mi báyìí mo sáré gbà lọ́wọ́ ẹ̀ pápápá tó parọ́ mọ́ o ẹ ti rọ́pá yìí ṣẹ́rí ọ̀pá yìí ló yọ straight ẹ wo ohun tó wà lórí ẹ̀ iṣẹ́ ti rí ríǹgì lè ń bí o Ògùn ní ẹ̀dẹ̀ rọ́pá yìí bó ti ṣe dán tó ẹsẹ̀ tó ń ṣe báyìí kò dún ohun tó gbà tí mo gbà lọ́wọ́ ẹ̀ ó mú ọ̀pá yìí lẹ́sẹ̀kẹsẹ̀ ó là mọ́ mi lórí ni gbogbo ìlú yìí lè sọ sí o ó la ilé ìmọ́ mi lórí ni ko ẹ mọ̀ pọ́pá yìí náà fi ń pa àwọn ẹran tó ń pa tó máa ń tà fún yín dédé yìí ẹ dẹ̀ mọ̀ pé ọ̀pá kan ni Fúlàní fi ń dàgbà màálù wọn lórí àwàkọ́ o wọn fi ya ẹnìkan ohun tí mo gbà lọ Fúlàní lánàá rèé ẹni tó ń ṣe bí pẹ́sẹ̀ ń dùn pẹ̀lẹ́sẹ̀ tó ẹsẹ̀ òdún o ló fi jápa o wọ́n ti wà ní junction to junction tó ń ta àti kínní kan fi ìlú ilẹ̀ fún wa ẹ̀yàn bá ṣe wèrè bí ọ̀pá wọn náà máa fi pa wọn o. ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́ lójoojúmọ́ là ń gbọ́ oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ láabi lórí ẹ̀rọ ayélujára àbí èwo tún ni ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ ní ìlú Ìtorí ní Ewókòró local government Ogun state kó òun wájú ilé mi ò kúrò ó ṣe wáá dohun tá à ń ṣáni ládàá lani ní pópó oríṣiríṣi là ń gbọ́ Fúlàní pani lọ́tún Fúlàní pani lósì Fúlàní pa àgbẹ̀ sínú oko Fúlàní pani lénìí ó pani lọ́la ogun ajínigbé náà ò gbẹ́yìn kí a má fi ọwọ́ yẹpẹrẹ mú irú ìṣẹ̀lẹ̀ báyìí o nítorí wípé ó kàn mí kó kàn mí á padà kẹni tó kàn ni o. akójúmọ́ gbogbo ọmọ Yorùbá o yóò dàdúrà wá gbà o orúkọ tèmi ní Fáyẹmí Okunọlájà Vita ìbẹ́ni kankan fa wàhálà tán bá ti tọ́ mi o mo jókòó níwájú ilé mi ń bí níwájú ṣọ́ọ̀bù ìyàwó mi ń bí lánàá ni mọ́là kan dé náà tó ń tọrọ owó ó dẹ̀ dé mo rí pé bó ṣe wáyé eléyìí kì í ṣe yàn lásán ó mú ọ̀pá kan dání ọ̀pá yìí ó dì í mú lórí báyìí ó fi ń tẹ̀lé ó ń rìn bí pẹ́ńtẹ́sẹ̀ ń dùn wọ́n á ní kó kó wájú ilé mi ó dẹ̀ kó wájú ṣọ́ọ̀bù ìyàwó mi ó tún bọ́ sẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀bù àwọn télọ̀ tó wà ń bí báyìí tó wà lẹ́gbẹ̀ẹ́ mi yìí nínú ilé mi náà kọ́ńpáì mo ní kó kúrò ń bí kó máa lọ mo ní kó máa lọ tí mo sọ pé kó máa lọ báyìí tó máa ṣe báyìí mo tó yọrí ẹ wò kò ṣe pé mi ò parọ́ mọ́ o ẹ ti rọ́pá yìí ṣẹ́rí ọ̀pá yìí ló yọ straight ẹ wo ohun tó wà lórí ẹ̀ iṣẹ́ ti rí ríǹgì lè ń bí o Ògùn ní ẹ̀dẹ̀ rọ́pá yìí bó ti ṣe dán tó ẹsẹ̀ tó ń ṣe báyìí kò dún ohun tó gbà tí mo gbà lọ́wọ́ ẹ̀ ó mú ọ̀pá yìí lẹ́sẹ̀kẹsẹ̀ ó là mọ́ mi lórí ni gbogbo ìlú yìí lè sọ sí o pátá gbogbo tó wà street tó wà ládùúgbò bí oore ọ̀fẹ́ hospital nílùú Ìtorí Èkó local government kábíyèsí bàbá wa Àkámọ́ gbogbo àwọn tí àwọn sẹ́ríkì wọn bírú ọkùsàǹgbàǹkó ẹ bá a sọ fún wọn kó bá a kìlọ̀ fún àwọn fámìlì wọn tó ń tọrọ bára kán máa lọ tọ ọlọ́dọ̀ ẹbí wọn kán máa yà street wa mọ́sà o ní sáìdì ibi tí aláwọ̀ ẹkùn ojú burúkú tó jẹ balẹ̀ agbọ̀n ẹrùkù tuntun sí àdúgbò yẹn ní o lèmi ń gbé èmi ní balógun ẹ o èmi ní balógun aláwọ̀ o ṣe ń gbọ́ tí mo yẹ gbọ̀pá yìí lọ́wọ́ ẹ̀ tọ́yàn ń lọ pé kí n filẹ̀ fún tí mo lọ́mọ́ ọlọ́ tí mo gbà mí ti ṣe tán báwo ti fa ilé ìjáde tó bá fa jáde báyìí mo ní tó gbélé mi báyìí mo sáré gbà lọ́wọ́ ẹ̀ pápápá òun rèé o gbogbo yẹn rí ẹ̀yin Yorùbá ogun ti dé Ogun state o ohun tí mo gbà lọ́wọ́ mọ́là gbogbo ẹ á bèrè street bí o tó bá jẹ́rọ ni mo pàlẹ́ Èkó local government ní street oore ọ̀fẹ́ hospital opposite tẹ bá ti kọjá ẹ̀yà hotel bí tẹ ẹ̀yà ẹ̀kọ́ tiẹ̀ sí yẹn ẹ̀yẹ gbàbẹ̀ wọlé street ibẹ̀ ni ilé tèmi mi ní Fáyẹmí Okunọlájà Vita o gbogbo tí mo gbà lọ́wọ́ mọ́là lánàá rèé o gbogbo aládùúgbò ọ lè sọ sí o ẹ ti rí ó la ilé ìmọ́ mi lórí ni ko ẹ mọ̀ pọ́pá yìí náà fi ń pa àwọn ẹran tó ń pa tó máa ń tà fún yín dédé yìí ẹ dẹ̀ mọ̀ pé ọ̀pá kan ni Fúlàní fi ń dàgbà màálù wọn lórí àwàkọ́ o wọn fi ya ẹnìkan ohun tí mo gbà lọ Fúlàní lánàá rèé today is Thursday bá àná ní sí Wednesday òun ni o ohun tí mọ́là mo gba eléyìí lọ́wọ́ ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ní tó ń ṣe bí pẹ́sẹ̀ ń dùn pẹ̀lẹ́sẹ̀ tó ẹsẹ̀ òdún o ló fi jápa o ẹ lè wá o gbogbo ẹ̀yin ọba wa ẹ bá a sọ fún àwọn Fúlàní mọ́là wọ́n ti wà ní junction to junction tó ń ta àti kínní kan fi ìlú ilẹ̀ fún wa ẹ̀yin bá ṣe wèrè bí ọ̀pá wọn náà máa fi pa wọn o ohun tó là mọ́ mi lórí ó dìbà ó là mọ́ mi lórí ni wọ́n rí